Traore ọmọ Ibrahim Traore, a captain in a country that is less than 23 million. Ó fèsì bàbá Tinubu ti bá yín sọ toro sọ pé àwọn kan ti ń gbẹ̀yìn wá bá òun pé kóhun ràn. mi ẹ wo mọ́mì wa mọ́mì làwọn àwọn ti sọ ọ̀rọ̀ wípé Tinubu ń gbé àwọn ìgbésẹ̀ kan àbí kí n sọ pé ó ti gbé ìgbésẹ̀ ọ̀hún náà ẹ wo àánú yín ṣe mí, àánú ògo ọjọ́ ọ̀la ọmọ Nàìjíríà ó máa ṣe mí o, àbí kí n sọ pé àánú ògo ọjọ́ ọ̀la àwọn ọmọ Yorùbá máa ṣe mí o. ṣe rí ara nǹkan tá a fi ń ké pé ẹ jẹ́ ká lọ ẹni ńlá ẹni kíní kan ẹni àmà bọ̀ ńlé ẹni gbani kan àwo kan ẹ sọ gbogbo ẹ̀ mọ́ra wọn. mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ bí mọ́mí wa ṣe ṣàlàyé ọ̀rọ̀ yìí nígbà nǹkan báyìí ní Tinubu tún ṣe ẹ wo ṣebí àwọn bọ́ìsì wá ṣì ń fa kolo kíní kan àbí wọ́n ṣì ń fa kíní kan ẹ̀rọ kíní kan ẹ wo ìgbà tó máa kán lọ́ọ́ má jẹ́ kán sọ gbogbo àwọn ọmọ wa dìdàkudà tán ní Nàìjíríà. lẹ́yìn yẹn Traore gbogbo ọlámọ Traore ó sọ fún Tinubu pé kó ṣe kí ni kan pín Nàìjíríà ẹ wo ẹ máa gbọ́ gbogbo ẹ̀ bí àwọn ọmọ mi wá bí wọ́n ṣe ṣàlàyé ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. eléyìí gbàǹgbà ẹ súnmọ́ mi o ẹ̀yin ará mi ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ súnmọ́ mi kẹtún gbọ́ eléyìí tún lé o eléyìí tún ó ṣọ̀kànnà ó polúṣu ṣùgbọ́n ẹ súnmọ́ mi kẹ wá gbọ́ à ń láti máa jíra wa day by day à ń láti máa tara wa jí lóbolo kò yẹ kí n jáde ṣùgbọ́n mi ò lè gbọ́ nǹkan tí mo gbọ́ yìí kí n gbé ẹnu dákẹ́ o mi ò lè gbọ́ nǹkan tí mo gbọ́ yìí kí n gbé ẹnu dákẹ́. ẹ̀yin ará mi ṣe é gbọ́ pé ọmọ olódò ọdẹ bàbá T-Pain bàbá Abibati bàbá Zainabu bàbá Fọláṣadé bàbá Ṣèyí wọ́n tún ti ta mọ́ pléènì wọ́n tún láwọn lọ sí France for another 10 days. President Tinubu nìkan ni mo mọ̀ among all the presidents tí ò lè ṣe oṣù kan ní ìlú bàbá ńlá bàbá ẹ̀ tó ti jẹ olórí. kí ni bàbá yìí ń wá káàkiri tó ń wẹ̀sì owó wa bí ọmọ ẹlẹ́dà bí ọmọ onínàkúnà tí gbogbo yín dẹ̀ ganu kalẹ̀ sí ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀ ganu kalẹ̀ sí Tinubu lẹ́nu lásán. Bàbá Tinubu ti dè gbogbo yín mọ́lẹ̀ ẹ lè ṣe nǹkan kan torí náà ló ṣe ń ṣe gbogbo ohun tó ń ṣe. ó ti dè yín o ẹ̀yin ará mi tẹ́ bá fẹ́ kẹ́ gbọ́ tẹ́ bá fẹ́ kẹ́ má gbà ohun tó mú bàbá Tinubu ló ń ṣe o ṣùgbọ́n mo mọ̀ pé ó máa kádàjẹ apẹ̀rẹ̀ níjọ́ kan eléyìí ò lè continue o ẹ̀yin ọmọ Yorùbá ògidì ni mò ń bá sọ̀rọ̀ yìí o bàbá Tinubu ti di nǹkan míì kalẹ̀ sí yín lọ́rùn. ẹnujọ́ mẹ́ta yìí ni the owner of a school ní ṣe middle belt àbí state àwọn Igbo ó ní táwọn ọmọléèwé bá fẹ́ máa wọlé ńsìn àwọn máa test wọn fún drugs torí pé kí ni addiction ti pọ̀ láàrin àwọn ọmọ youth wa ń sìn yìí o ààrò oúnjẹ jẹ kòlóòsì kòdíìnì kokéènì làwọn ọmọ wa ń jẹ ẹ wá ní kó gbádùn ẹ wá ní kí wọ́n lè rorí téèyàn bá ti ń mu oògùn olóró kò lè gbádùn kò lè rorí béèyàn mú go bọ́tù ọtí mẹ́ta orí ẹ̀ ò lè ṣiṣẹ́ mọ́ not to talk of drugs. But àwọn tó ń ta drugs fún wọn they are smiling to the bank wọ́n ń ba ayé àwọn ọmọ wa jẹ́ àwa dákẹ́ ẹ̀ ń wò wọ́n kékeré ní ti àwọn Fúlàní o ẹ̀yin èèyàn mi drug máa sọ ìlú di ìdàkúdà ó máa sọ àwọn ọmọ wa dolòṣì kalẹ̀ ó máa di pé a máa tún ní mental situation nílùú tí ò sóúnjẹ nílùú tí gbogbo àwọn doctors wá ti kúrò nílùú ẹ̀yin ará mi níbo lẹ́wà ṣe ń sùn ni ẹ gbóhùn sókè ẹ má sùn àwọn tẹ́ pè ní olórí yìí àwọn ọ̀jẹ̀lú yìí wọ́n fẹ́ ba ayé àwọn ọmọ yín jẹ́ ní wọ́n fẹ́ ba ayé àwọn ọmọ yín jẹ́ ní o èmi pariwo tó o drugs ti wà
ní gbogbo area Nàìjíríà ń sìn àfi kí Ọlọ́run ọba kó ṣọ́ àwọn ọmọ àwọn tó ń tà wọ́n rẹ́dì láti ba ayé anybody jẹ́ as long as àwọn bá ń rí owó. Ipa tí bàbá Tinubu wá kó òun ni mo fẹ́ sọ fún yín sìn ipa tó léwu gidi ní ìgbà tó lé nkàkà ní nísìnyí o ẹ̀yin ará mi wọ́n ní bàbá Tinubu ó aláwu Colombia airline direct Colombia airline wá sí Nàìjíríà. Colombia is a South American country. Colombia Spanish ló ń sọ àwa àti Colombia ní much in common o. Colombia ò kì í ṣe Britain o. Colombia ò kì í ṣe America o. Colombia ò kì í ṣe Canada o. Wọn ò gbédè wa àgbédè wọn o. Tí bàbá Tinubu bá wá gbà káwọn máa ní direct flight wá sí Nàìjíríà àti rugi oyin nìyẹn o. Ẹ bi mí pé kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀. Ní Colombia they are the major producer and traffickers of cocaine. Ẹ jẹ́ kí n kà á fún yín nítorí mo lọ ṣèwádìí nígbà tí mo gbọ́. Wọ́n ń pe àwọn gúrùpù kan ní Cali. Cali ti bẹ̀rẹ̀ láti 1977 títí di 1995 18 years tó ti ń deal pẹ̀lú cocaine all over the world ni. Wọ́n wá ṣe lásán pẹ̀lú violence. Tó bá dé ìlú kan táwọn officials ibẹ̀ ò bá gbà wọ́n á pa wọ́n. They are wicked, they are vicious. Wọ́n tún wicked ìjọ àwọn Fúlàní lọ o. Ẹ̀yin ará mi ẹ máa gbọ́n tí mo ń sọ fún yín o. Cali wọ́n ti ń gbé cocaine all over the world láti 1977 títí di 1995. Wọ́n ò dẹ̀ dúró. Wọ́n ti make more than 10 billion lórí cocaine. Ọ̀tún ti bà ayé ìlú tó ń gbé lọ. Ó ti bà wọ́n jẹ́. Ṣé yẹn dá? Wọ́n tún pè kan ní Norte del Valle. Norte del Valle. Àwọn yẹn bẹ̀rẹ̀ cocaine trafficking wọn láti 1995 to year 2008. 23 years làwọn fi ń ṣe lọ́tí fi ṣe tí wọ́n. Wọ́n ò dáwọ́ dúró. Ìjọba wọn ń bá wọn fà ní Colombia o. But wọ́n ti pa don't be notice àwọn authorities wọn lára. Ẹ̀yin ará mi ohun tí bàbá T-Pain fẹ́ gbé ọba yín nìyẹn. Àwọn cocaine cartel tó jẹ́ pé ìbọn tí wọ́n gan tún sophisticated ju AK-47 Fúlàní lọ. Ṣé ẹ rí i pé àwọn olórí burúkú ni wọ́n fẹ́ fàyè wa wọ́n fẹ́ fi wé gbèdò wọ́n fẹ́ fàyè àwọn ọmọ wa wọ́n fẹ́ fi ta káìtì. Ẹ máa lísìn ni o. Nígbà tí Norte del Valle tó ṣe tiẹ̀ títí 2008 wọ́n ń pè kan ní Clandel Golfo ìyẹn bẹ̀rẹ̀ tiẹ̀ láti 2001 ó sì ń go on as at now. Ó ń go on as at now. Wọ́n ti make over $10 billion lórí oògùn olóró. Àwọn ìyẹn náà wọ́n fẹ́ kán wá bá wa kán máa gbé plane wá direct láti Colombia kán máa ta oògùn ní ìlú wa. Ẹ̀yin ará mi o wọ́n fẹ́ bà ayé àwọn ọmọ yín jẹ́ ni. Tán bá gbà kí Colombia kó máa wọlé wọn ò kó nǹkan kan wá o. Oògùn olóró ló fẹ́ kó fáwọn ọmọ yín. Wọ́n á máa lọ sí universities wọ́n á máa lọ sí high school. Gbogbo àwọn ọmọ yín náà máa sọ ní drug addict kalẹ̀. Àwa rẹ̀ àlọ́ hospital o. Àwa rẹ̀ àwọn doctors ti sá kúrò nílùú o. Àwa máa rí wèrè àwọn ọmọ wa máa ya wèrè sójú títì. Ṣé ìyẹn lẹ fẹ́ rán ẹ̀yin abiyamọ o? Ẹ̀yin abiyamọ ayé ẹ dìde. Wọ́n fẹ́ sọyọ yín di ìbànújẹ́ mọ́ yín lọ́wọ́. Bàbá Tinubu o. Ọmọ olódò ọdẹ ò fẹ́ bà ayé àwọn ọmọ wa jẹ́. Ó bímọ tiẹ̀ o bàbá Tinubu. Àbíbàtú wà l'Amẹ́ríkà
tó ra lé 2.5 million fún ó wá fẹ́ gbé Colombia cartel drug cartel ó fẹ́ gbé wá bá wa kó máa wá supply àwọn ọmọ wa pẹ̀lú cocaine àti other hard drugs. Drug addiction ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àwọn ọmọ wa lórí kòlóòsì lórí codeine nígbà táwa ń dàgbà fẹ́ǹsìkì àti kafinọ́ọ̀nù lásán la mọ̀ tábà lẹ́dẹ̀kì tábà lótútù oríṣiríṣi oògùn làwọn ọmọ wa ti mọ̀ ń sìn kòlóòsì wọ́n ń porúkọ wọn lóríṣiríṣi tí mi ò tiẹ̀ gbọ́ rí òun làwọn ọmọ wa mọ̀ ń sìn yìí o torí wọ́n ń dàrú ṣé psychiatric hospital how many psychiatrists la ní tó máa bá yín wo àwọn ọmọ àbí ìyá tó bímọ wèrè ló fẹ́ kọ́ ọmọ òun jẹ́ ẹ̀yin abiyamọ ayé ẹ dìde mo pè yín o ẹ̀yin abiyamọ fọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ mo pè yín ẹ kégbe sí bàbá Tinubu o kó má approve Colombia ní nǹkan kan in common pẹ̀lú Colombia o ẹ̀yin ará mi ẹ dìde ẹ gbóhùn sókè ẹ sunkún sí bàbá Tinubu lọ́rùn o ó fẹ́ sọ àwọn ọmọ yín di drug addict kalẹ̀ tó bá ti gbà fáwọn Colombia kan máa wá drug ló ń bá gbé bá àwọn ọmọ yín o bọ́n ṣe ń gbé lọ sí yunifásitì ló ń gbé lọ sí high school ló ń gbé lọ sí technology ẹ á máa rí àwọn ọmọ tó máa mú kòlóòsì lójú títì tẹ́ bá lè fẹ́ stop wọn wọ́n á pa yín dànù ni wọ́n á pa àwọn officials gan gbogbo àwọn immigration tọ́ọ̀ ní jẹ́ kán wọlé wọ́n á pa wọ́n á wọlé ẹ lọ wo gbogbo ìlú tí Colombia ń gbé oògùn olóró lọ wọ́n bẹ̀rù wọn Amẹ́ríkà gan bá wọn fà á títí kì í ṣe pé wọn bá wọn fà o wọ́n jọ ń para wọn ní o ẹ wá sọ fún mi ìbọn wo ni bàbá Tinubu ní ó níbọn kò lè àrẹ́sì àwọn Boko Haram kò lè àrẹ́sì Lakurawasi kò lè àrẹ́sì Mahmudu àwọn Iswat àwọn Memunati Colombia ló wá fẹ́ àrẹ́sì ẹ̀yin ará mi o wọ́n ti fẹ́ gbé Trojan horse wọlé fún wa o fún àwọn ọmọ wa lẹ́yìn wá ọ̀la àwọn ọmọ tó máa ṣe lédè wa lọ́n fẹ́ sọ di wèrè mọ́ wa lọ́wọ́ o èmi ń pariwo tèmi ẹ̀yin abiyamọ ayé ẹ dìde o kí bàbá Tinubu tó sọ ayé àwọn ọmọ wa di pangolo ẹ dìde kẹ́ sọ̀rọ̀ sókè ẹ dìde mo mọ̀ pé ó ti dè yín ẹ jára yín pẹ̀lú àdúrà bàbá Tinubu máa sọ ayé àwọn ọmọ yín di ayé tó polúṣò ẹ má jẹ́ kó sọ ayé àwọn ọmọ yín di pangolo ẹ má jẹ́ kó sọ àwọn ọmọ yín di olòṣìkalẹ̀ ẹ mọ̀ pé iṣẹ́ tí bàbá Tinubu ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nìyẹn iṣẹ́ tá mọ̀ wọ́n sí nìyẹn kán máa tajà kán máa ta epo kán máa ta gbogbo ẹ̀ ṣùgbọ́n eléyìí wá kẹ̀mẹ́mẹ́ o directly náà máa gbé àwọn kinní yìí wọlé fáwọn ọmọ yín tí àwọn ọmọ yín bá ti ń mọ orí wọn ń dàrú ni torí cocaine ò ní nǹkan kan tó fẹ́ ṣe nínú ayé èèyàn ju pé kó ba ayé jẹ́ lọ ṣé ń tẹ́ fẹ́ nìyẹn ẹ̀yin abiyamọ ẹ fẹ́ káwọn ọmọ yín máa mu cocaine láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kán wá di wèrè sí títì ṣé ń tẹ́ fẹ́ nìyẹn ni ẹ̀yin abiyamọ fọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin ni mò ń pè o èmi náà bímọ mi ò ní gbà kí ọmọ mi kó fi sìgá sẹ́nu gbèrè ká ṣe cocaine. Colombia is one of the sophisticated countries in the world tó mọ̀ wọ́n pé cocaine àwọn ìjọba wọn bá wọn fàtì gbogbo àwọn tí mo dárúkọ fún yìí Cali Norte del Valle Clandel Golva Sinaloa cartel cocaine ló fi di billionaires bàbá Tinubu o ọmọ olódò ọdẹ o ọmọ olódò orin o má gbàgbé kú fáwọn ọmọ wa o má wàá gbé kú fáwọn ọmọ wa o ó ti mẹ́ẹ̀kì owó o má wàá jẹ́ káwọn ọmọ wa polúṣó o má wàá sọ àwọn ọmọ wa di olórí burúkú kalẹ̀ o ẹ bá mi pa àwọn abiyamọ ayé kan wá gbọ́ ní tí mo fẹ́ sọ bàbá Tinubu ti approve Colombia flight to Nigeria ikú ló ń gbé bọ̀ wá bá àwọn ọmọ wa o ikú ló ń gbé bọ̀ wá bá àwọn ọmọ wa o not disguise Trojan horse
òun ló ń gbé bọ̀ bá wa, ikú ló wà ń bẹ̀, ikú ló wà ń bẹ̀. Mo sọ tèmi o, mo sọ tèmi, ẹ̀yin abiyamọ ayé ẹ dìde, ẹ̀yin abiyamọ fọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ dìde. Bàbá Tinubu fẹ́ gbé kokéènì Colombia wọlé wá bá àwọn ọmọ yín, ó fẹ́ pa yín lẹ́kún ni o, ó fẹ́ pa yín lẹ́kún ni o. Ẹ̀yin abiyamọ ẹ dìde, mo sọ tèmi o. Ẹ má jẹ́ kí bàbá Tinubu sọ ayọ̀ yín di ìbànújẹ́. Àwọn ọmọ tó máa delédè yín lẹ́yìn ọ̀la, àwọn ọmọ tó máa sọjọ́ fún yín lẹ́yìn ọ̀la, àwọn ọmọ tó máa gbé orúkọ yín dìde lẹ́yìn ọ̀la, àwọn ọmọ tó máa sìn yín tọ́jú alẹ́, òun ni bàbá Tinubu fẹ́ sọ di drug addict kalẹ̀. Ó ti gbà fún wọn kó máa gbé kí flight máa wọlé láti Colombia. Nàìjíríà ò gbọ́ Spanish o, nada, wọn ò gbọ́. Ó ti bá French jẹ, ó ti gbá French mu, ó tún fẹ́ gba ikú wálé láti Colombia fún yín. Tó bá tẹ̀ la bá Brazil tán, wọ́n kó àwọn ìran Yorùbá lọ sí Brazil. Colombia ńkọ́ ṣàtúnsọ Spanish ni. Ẹ̀yin ará mi, àní kẹ́ dìde, kẹ́ súnmọ́ mi, kẹ́ gbọ́n tí mo ń wí láàárọ̀ yìí o. Bàbá Tinubu fẹ́ fi ikú lọ àwọn ọmọ yín, ó fẹ́ gbé ikú lé àwọn ọmọ yín lórí, ó fẹ́ sọ àwọn ọmọ yín di amùṣùà, aṣiwèrè pẹ̀lú kokéènì. Ní tí bàbá Tinubu ń ṣe nìyẹn o. Ó fẹ́ sọ ayé àwọn ọmọ yín polúṣo sódà tí wọn ò nílè dìde kán láwọn fẹ́ arrest, wọn ò nílè dìde kán láwọn fẹ́ ṣe rally, àwọn ọmọ yín ò nílè dìde kán láwọn fẹ́ go against gbogbo policy olórí burúkú tó ń gbé kalẹ̀. Ó fẹ́ sọ wọ́n di go on song. Tó wọ́n bá dẹ̀ ti yí lórí, kí ló fẹ́ sọ tẹ́nì kankan fẹ́ dá sí? Ẹ dìde, ẹ̀yin abiyamọ ayé ẹ dìde, ẹ dìde, mo pè yín o. Abiyamọ fọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ dìde. Ẹ̀yin obìnrin abiyagba, ẹ̀yin náà dákẹ́ ń wò wọ́n, ẹ dákẹ́ ń wò nǹkan tí bàbá Tinubu fẹ́ ṣe fáwọn ọmọ ìlú. Ó fẹ́ sọ wọ́n di ológogoro, ó fẹ́ sọ wọ́n dàmùṣùà, ó fẹ́ sọ àwọn ọmọ wa di wèrè lọ́sàn-án gangan. Bàbá Tinubu ó tún ti kẹ́sẹ̀ méjì, ó ti lọ sí France. Bàbá tí tambo ló ń jẹ nídìí tí ò lè jókòó, kò lè jókòó oṣù kan nílùú ẹ̀, àfi kó máa lọ kiri bí ìgbóná. Bàbá Tinubu ń lọ kiri bí ejò tán gé nírù. Ó ti dè wá mọ́lẹ̀ o. Ẹ dìde, ẹ dìde, ẹ dìde. Ẹ̀yin èèyàn mi, ẹ dìde, má jẹ́ kí bàbá Tinubu bà yé wa jẹ́. Ẹ dìde o, ẹ̀yin ọmọ Yorùbá ògidì. Bàbá Tinubu ti approve Colombia flight direct. Gbọ́ Spanish o. Wọ́n wá ṣe kán fẹ́ kó yín o, kò sí ní tẹ́ fẹ́ lọ ṣe ní Colombia. Ní nǹkan kan in common. Tán bá wá drug ló ń gbé bọ̀ wá bá yín lù yín, wọ́n á wá transfer ẹ̀. Àwọn olórí burúkú kan wà tán máa aláwọ̀ wọn kan wọlé o, tán máa ta drugs fáwọn ọmọ yín léèwé. Wọ́n á tàkùdẹ̀ sí tẹ́ máa ṣe, torí tẹ́ bá lé ẹ fẹ́ bá wọn jà, wọ́n á pa yín, wọ́n á pa yín ní apànìyàn tó tó àwọn drug cartel yóò sì. Ẹ wojú bàbá Tinubu gan bó ṣe ràn kó kíá, torí apàyàn kan náà ni wọ́n. Mo sọ tèmi o, ẹ̀yin ará mi, tẹ́ ẹ bá wá jẹ́ kẹ́lẹ́ yìí kó settle down, kí flight yẹn kó máa wọlé kó máa lọ. Ìyẹn ló ń pè ní ọlọ́mọ ò ní mọ́mọ́ mọ́ o. Ọlọ́mọ ò ní mọ́mọ́ mọ́. Àwọn ọmọ yín tó ti ń gbọ́rọ̀ sí yín lẹ́nu nígbà tó máa fi fa kokéènì lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta torí wọ́n yí. Ọlọ́run má jẹ́ kó ọmọ yín gan tún gbébọn kó gbọ́bẹ kó gun yín pa. Bẹ́ẹ̀ ni mo sọ, torí tọmọ bá mu kokéènì yìí, á gbébọn apá anybody. Tọmọ bá mu kokéènì bámbám tó yó, á gbọ́bẹ á gun anybody pa. Ṣé ń tẹ́ fẹ́ nìyẹn? Ẹ̀yin abiyamọ fọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Bàbá Tinubu fẹ́ sọ àwọn ọmọ yín di cocaine addict kalẹ̀. Mo ní kẹ́ dìde, kẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo. Ẹ̀yin officials torí yín pé tẹ́ lọ́mọ, because nítorí pé some of you abroad làwọn ọmọ yín wẹ̀ kíá, ó máa kànràn yín. Àwọn ọ̀bátan yín kọ́,
àwọn nieces and nephews yín ńkọ́, àwọn cousins yín ńkọ́, tọmọ yín ò bá sí ní Nàìjíríà, àwọn ẹbí yín tó kù ńkọ́, ṣe fẹ́ kán ya wèrè sí títì kẹ máa mú wọn so. N tí bàbá Tinubu fẹ́ ṣe nìyẹn, pé ńgbà tó ń ya gbogbo àwọn ọmọ youth tó ń pariwo léhùn lórí, tó ń bá ya wèrè kò sẹ́ni tó máa listen sí wọn. ṣé ń tẹ́ fẹ́ nìyẹn ẹ̀yin abiyamọ? Bàbá Tinubu fẹ́ sọ àwọn ọmọ yín di wèrè kalẹ̀ lọ́sàn-án gangan. Èmi sọ tèmi o, ní mi ò sọ. Mo ti sọ pé tí n bá ti ń jáde, tí n bá ti ń sọ òtítọ́, mo ń fi Ọlọ́run ṣẹlẹ́rìí. Yí pé Olúwa Ọlọ́run o, ẹ̀yin lẹ́lẹ́rìí mi, mo sọ jáde o. Bàbá Tinubu fẹ́ gbé ikú wọlé fún àwọn youth Nàìjíríà. Ó fẹ́ approve Colombia flight. Cocaine ló ń bọ̀ tà nílùú wa. Àwọn ọmọ wa youth wa wọ́n fẹ́ pa ayé wọn run o. Bàbá Tinubu o, bàbá oníjẹkújẹ, aláìlójútì àgbàlagbà, aláìnílàákàyè, apanimáyọ̀dà ni bàbá ológì ní òru. Ẹ̀yin àti kóboro yín, Olúwa ló máa fi iná jó yín bí gúgúrú. Ń tẹ́ fi dè wá mọ́lẹ̀ bàbá Tinubu, Olúwa máa já, Olúwa ó máa já. Ń tẹ́ fi dè wá mọ́lẹ̀, Olúwa máa já. Àjò ní gúgúrú àjò níná bí gúgúrú. Tẹ́ bá láwa lápá lẹ́ máa pa bàbá Tinubu. Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ tiyín náà. Èmi ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́ni o. Ẹ̀yin abiyamọ ni mo ké wá bá o. Yí pé ẹ má jẹ́ kí bàbá Tinubu sọ àwọn ọmọ yín di olórí burúkú kalẹ̀. Kó má sọ àwọn ọmọ ọlọ́mọdé wèrè lọ́sàn gangan. Wọ́n máa gbé oògùn lọ bá wọn ní skúlù, lọ gbé wọn ní kíláàsì. Àwọn teachers mi kan á tún gbà torí wọ́n á bribe wọn pẹ̀lú owó. Owó burúkú ń bẹ lọ́wọ́ wọn. Owó burúkú ń bẹ lọ́wọ́ wọn. Ẹ̀yin náà rí bí bàbá Tinubu bó ṣe ń fún yàn 500 lẹ́nì ló ń fún wọn ní 1 million lọ́la. Wọn ò mọ owó tó là kọ torí pé owó wọn kọ́, owó ẹ̀jẹ̀ ni. Owó ẹ̀jẹ̀ ni ẹ̀yin ará mi. Dẹ̀ kí àbáwọn bá ṣe ná. As long as wọ́n bá lọ fún nǹkan dáadáa. Orí burúkú iná lọ ná fún o. Orí burúkú ni bàbá Tinubu náwó sí. Torí náà lẹ́ṣẹ̀ ń rí tó ń du ní mẹ́sàn-án mẹ́wàá. Tó ń du ìlà ìlò bàbá Tinubu. Ẹ lè nísinmi o. Ẹ lè nísinmi. Tẹ́ ẹ bá ní fún wa ní ìsinmi. Kẹ́ẹ̀dọ̀ wa kó dúró lórí òróró wa. Ẹ̀yin náà ò ní nísinmi o. Ojú ewé omi ni kò kí ń nísinmi. Ẹ ní nísinmi. Ẹ máa lọ, ẹ máa bọ̀ ni. Olúwa máa ti gbé ìdààmú lé yín lọ́wọ́. Ẹ̀yin náà ò ní nísinmi. Torí wàhálà tẹ́ fẹ́ wá kó wá bá àwọn ọmọ wa yìí, ó fẹ́ polúṣo. Ẹ̀yin abiyamọ ayé dìde. Ẹ pariwo síta o. Colombia drugs ló ń gbé bọ̀ wá bá yín lù yín o. Èmi sọ tèmi o. Mo sọ tèmi. Tí n bá dẹ̀ ti sọ tèmi, tí n kí n tó bá fẹ́ ṣẹlẹ̀, Ọlọ́run ò ní dá mi lẹ́bi. Ẹgbọ́n tí mo wí fún yín, mo sọ tèmi. Yí pé kẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo fún authorities. Ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo fún immigration. Ẹ wá pariwo fún bàbá Tinubu o. Pé kó má gbékú wá bá àwọn ọmọ yín o. Cocaine kò kí ń ṣe lagingisi o. Cocaine ò kí ń ṣe ṣokoléètì o. Cocaine ò kí ń ṣe bisikíìtì o. Ògùn olóró ni o. Tó bá ti ń wọnú ẹ̀jẹ̀ àwọn ọmọ yín, orí wọn ló fẹ́ dàrú yẹn o. Ṣùgbọ́n mo sọ tí ẹ̀yin abiyamọ ni mí o. Mi ò ní gbà kẹ́ni kankan kó mú idà kọjá lórí ọmọ mi. Ṣùgbọ́n ẹ̀yin tí ẹ ń sọ pé bàbá Tinubu ló máa ṣe. Ẹ ti filẹ̀kẹ̀ sí di ọmọ olódò ọdẹ o. Ẹ ti já wẹ́lẹ́wẹ́lẹ́ o. Ẹkún ni gbogbo yín kẹ́ǹsì yẹn bí ń pa yín. Ṣùgbọ́n ńgbà tó ń fún yín ní 2000, tó ń fún yín láǹkárá, ẹ̀ ń jùbàdí. Ọdún mẹ́wàá lẹ́nì bẹ́ bá fi bàbá Tinubu sórí àpèrè tán wà. Ẹ lè rí bá ti ṣe o. Àwọn tó máa rí bá ti ṣe làwọn tó ń kìsì àsì wọn. Àwọn tó máa ṣe làwọn sympathizers wọn. Àwọn tó ń jáde sọ̀rọ̀ fún wọn. Bá wàhálà
ọmọ Fúlàní ń sọ wípé Lagos is no man's island. Olórí burúkú bàbá ńlá bàbá ẹ̀ Uthman Dan Fodio tó kó wọn wá ṣó nípìn nínú Nàìjíríà tí bá wàhálà torí pé bàbá Tinubu ti fi ṣe spokesperson. Ṣé rí ìwọ̀sí tẹ́ ń rí ẹ̀yin ọmọ Yorùbá? Ṣé rí ẹ̀gbin tẹ́ ń rí tó ń ta pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sí yín lára tó ní kẹ́ gbà mọ́ra kẹ́ máa wọ̀ lọ bẹ́ẹ̀? Ẹ̀yin ará mi, ó ṣe mí láàánú pé olórí ta ní àwọn olórí burúkú ni wọ́n fẹ́ bà ayé àwọn ọmọ wa jẹ́. Mo ń pariwo tó ẹ̀yin èèyàn mi, ẹ dìde. Fúlàní ń pa wá mẹ́sàn-án mẹ́wàá, àárín nǹkan kan ṣe sí nítorí pé àwọn tó pẹ̀lú àwọn lólórí wọn kíá. Tí Fúlàní bá lè pa 20 million nínú 60 million ọmọ Yorùbá déédéé wọn ló ṣe, wọ́n á ní enough money láti ná. Ìyẹn wá dá ogun olóró òṣèwò ó máa sọ ọmọdé wèrè kalẹ̀ ní ogun olóró. Ẹ wá wò wọn l'Amẹ́ríkà tó ogun olóró ti yí lórí bí wèrè ní bí wèrè, ẹ lè mú wọn so. Ṣé ń tẹ́ fẹ́ gbé dání nìyẹn? ń tẹ́ fẹ́ gbà lọ́wọ́ bàbá Tinubu nìyẹn? ń tẹ́ fẹ́ kó fi baptize ilé ayé àwọn ọmọ yín nìyẹn? Ogun olóró làwọn Colombia ń gbé bọ̀ wá bá àwọn ọmọ yín. Ẹ̀yin abiyamọ, ẹ dìde. Mo mọ̀ pé bàbá Tinubu ti so yín mọ́lẹ̀. Ó ti dè yín mọ́lẹ̀ pẹ̀lú kóbóró ejò ló fi dè yín. Ó ti dè yín. Torí náà ni a lot of you ò lè rorí. Kì í ṣe lásán. Kò ń ṣe lásán ẹ̀yin èèyàn mi. Kò ń ṣe lásán. Bóun ṣe dè yín ni Queen Elizabeth ṣe dé ogún ìlú tó ń rùlù 50 ọdún lórí wọn. The same thing ni bàbá Tinubu ń ṣe. Bàbá Tinubu fẹ́ máa rúlù gbogbo Nàìjíríà bó ṣe wù wọ́n. Bó ṣe wù wọ́n ni bàbá Tinubu fẹ́ máa rúlù wa. Torí náà tó bá lọ sí France ní Friday, tó bá dé ní Sunday, a tún gba Brazil lọ Monday, tó bá dé a lóun lọ sí St. Lucia. Ẹbí bàbá kíní Tinubu kí ló ń wà? Olórí burúkú wọn Nàìjíríà kò láti ọdún méjì tán ti gorí oyè. Nàìjíríà kò bẹ̀tà. Bébí ṣe ń pa wá làwọn èèyàn ń commit suicide ní Nàìjíríà. Àwọn ọmọ Yorùbá ń commit suicide. Àwọn ọmọ Yorùbá ń tọrọ bárà. Mi ò gbọ́rú ẹ̀ rí o látijọ́ tí mo ti délé ayé. Èmi náà mo ti dé ó ti pẹ́ díẹ̀. Èmi ò rí Yorùbá tó tọrọ bárà rí. Ọ̀nà ti ń tọrọ bárà. A ti ń ṣàlẹ̀ jẹ nítorí pé olórí burúkú ta pè olórí májẹ̀díyẹ. Tá bá wí tó ẹ̀ sọ pé ọmọ wa ni ẹ jẹ́ kó ṣe, ọmọ yín ṣe, ikú ló gbélé yín lọ́wọ́. Ikú ni bàbá Tinubu gbélé yín lọ́wọ́ o. Tó bá wá gbé Colombia flight tó ní kó máa wọlé cocaine. Cocaine ni bàbá Tinubu ló fẹ́ present yín. A nígbà tí gbogbo àwọn ọmọ yín bá mu cocaine tán yó, òun fẹ́ wo bí tán ti fẹ́ máa argue. Òun fẹ́ wo bọ́n ṣe fẹ́ tú síta. A pàkì àwọn ọmọ wa. A kó wọn lọ sí psychiatric ward. A lórí wọn ti yí. Meanwhile, òun ló gba Colombia wọlé o. Ikú ni bàbá Tinubu ń gbé bọ̀ wá bá àwọn ọmọ yín o. Bàbá Tinubu fẹ́ sọ àwọn ọmọ yín di wèrè kalẹ̀ lọ́sàn gangan. Àwọn ọmọ tó máa délédè lẹ́yìn ọ̀la yín nìyẹn o. Àwọn ọmọ tó máa sọjọ́ fún yín lọ́la nìyẹn o. Àwọn ọmọ tó máa gbé orúkọ yín, orúkọ ìdílé wọn ga, òun ni bàbá Tinubu fẹ́ pò mọ́lẹ̀ yẹn o. Àwọn ọmọ tó máa take care of you, bọ́mọ mi ṣe ń take care of me ní Amẹ́ríkà. Àwọn ni bàbá Tinubu fẹ́ sọ di wèrè kalẹ̀ fún yín yẹn o. Òun ni bàbá Tinubu fẹ́ sọ di wèrè kalẹ̀ yìí o. Mo ń sọ tèmi. Ẹ̀yin abiyamọ ẹ dìde. Mo ń kìlọ̀ fún yín.
tẹ́ bá jẹ́ kí bàbá Tinubu kó sọ àwọn ọmọ yín di aṣiwèrè kalẹ̀ nǹkan burúkú ni o wèrè ò ṣe é wò wèrè ò ṣe é wò tó bá jẹ́ pé wèrè kokéènì ni tó ṣe é wò. tó bá mú lẹ́ni tẹ́ bá rò pé wọ́n gbádùn wọ́n á tún padà lọ sídìí ẹ̀. mo pè yín abiyamọ-ayé mo pè yín o ẹ̀yin abiyamọ-ayé ẹ dìde ẹ má jẹ́ kí bàbá Tinubu Basira ẹ má jẹ́ kó pa Basira mọ́ yín lára mo mọ̀ pé ó ti dè yín bọ́ tí ẹ dìde ẹ̀yin náà ẹ fi àdúrà gbéra bàbá Tinubu ti bìlíìfù pé òun ti fi orí yín sí àpò ó ní gbogbo àwọn ọmọ Èkó tó bá ń sùn kọ́kọ́rọ́ wọn inú àpò mú ló wà mo dẹ̀ ti sọ fọ́lọ́run pé kó já kó jó kó já kó jó. ẹ̀yin ará mi ló lórí o amúnisìn àwọn amúnisìn la ní wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ anybody àfárá wọn. wọ́n nífẹ̀ẹ́ nìkankan àfárá wọn. àwọn olórí burúkú yìí wọn ò lè gbà apààyàn wọn kan mú dà kọjá lórí àwọn ọmọ tiwọn but wọn kíá wọn kíá. Dangote ó ń fi mọ́tò ẹ̀ ó fi ń pààyàn kiri kò sẹ́ni tó mú sí kò sẹ́ni tó gbé lọ́kọ̀tì but Dangote gan ó máa gbọ́ wọ̀n ẹ́ nígbà tó bá gba class action gbogbo àwọn tí mọ́tò ẹ̀ ti pa tó ti polúṣọ Dangote á fèsì justice èmi ni mo sọ bẹ́ẹ̀ ó ń rúgbó bọ̀ ni. Gbogbo yín lè máa gba class action ẹ̀yin ará mi tẹ́ bá ń gbọ́ mi mo ti sọ fún yín ẹ lọ bá mi collect gbogbo orúkọ àwọn senator yín ẹ bá mi collect gbogbo àwọn governor yín kì í ṣe governor Yorùbá nìkan o àti ti Fúlàní ni àti ti Igbo ni àti ti ni ẹ lọ collect ẹ wá State Department of America State Department of Germany State Department of Australia of Canada already Canada ti ní APC àti PDP ó ní gbogbo yín ní terrorist máa wá send gbogbo orúkọ yẹn ẹ fẹ́ wá sí ìlú òyìnbó tí wọ́n tún ìlú tí wọ́n ṣe kẹ máa lọ́ndà owó wa owó tó belong to 240 ẹ̀yin 100 or 200 ẹ fẹ́ máa ná nínàkúnà. Bàbá Tinubu o ẹ máa rí jàǹgbàdì Ọlọ́run ẹ̀yin ra lé 2.5 million cash fún Abibat Oyindamola tá à ń rí lójú títì New York bí ọmọ tó ti ya wèrè ohun tó tẹ́ fẹ́ fowó wa ṣe nìyẹn wọn kò ní fùnà fún yín bàbá Tinubu as long as ẹ bá jẹ́ kí àwọn ọmọ wa ti wá kán ráyé gbé kán ríṣẹ́ ṣe gbogbo owó tẹ́ bá ná lórí àwọn ọmọ yín kì í ṣe pé mo fi bà wọ́n jẹ́ wọn ń ṣọmọ tó ń dùn yàn nú. tẹ́ bá rà Abibat yẹn Oyindamola bí ọmọ tó ti ya wèrè ni ó dẹ̀ láti rí bẹ́ẹ̀ torí pé ìkànnì yín bàbá Tinubu gbogbo ń tẹ́ gbìn òun lẹ máa ká ẹ̀fọ́ tẹ̀sẹ̀ tẹ́rù pé àwọn ọmọ tálíkà lẹ́fẹ́ fún jẹ tẹ́ bá jẹ́ tẹ yóò tán Ọlọ́run á rí pákéjì ẹ̀ á gbélé àwọn ọmọ yín lọ́wọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ tí ì rí nǹkan kan bàbá Tinubu Ọlọ́run tó ń dájọ́ afẹ́yín pẹ́ran ó sì wà láyé òun là rí ìró àlà alápá kábíkábí gbogbo ibi tẹ́ bá mọ̀ ẹ tọwọ́ bọ̀ bàbá Tinubu ẹ bọ́ lọ́hùn lẹ́sẹ̀ gbèjì ẹ̀yin ará mi
ẹni tèmi pọ̀ bẹ́ẹ̀ ni as long as tí Ọlọ́run fún mi ní ohun yìí tó fún mi ní èdè tó dẹ̀ fún mi ní làákàyè mo ń láti gbèrú bàbá Tinubu jáde torí ó rò pé òun lòun lálágbára jù ní ayé mo ní irọ́ ló pa. Ọlọ́run sì gbà fún yín ní o bàbá Tinubu ó ń wà yín dẹni 30 years ago Babangida ó ń ṣe bẹ́ẹ̀ ni pé òun lọ́lọ́run wọn bí pọ́n rí ẹ̀rí kó lóun fẹ́ fẹsẹ̀ yẹn rìn mọ́ orí iṣẹ́ àyẹn ló máa wà tọ́lọ́jọ́ máa fi dé. Ẹ bá mi sọ bẹ́ẹ̀ fún wọn gbogbo àwọn alágbára tó ń dún mọ̀rúmọ̀rú mọ́ wa mo lọ́lọ́run pákéjì ya wọn ni ìmí máa gbélé ṣòde inú wọn wọn á máa fi ṣíbí wọn á máa fi gbé ice water sí wọn lẹ́nu torí pé wọ́n ti balẹ̀ ayé jẹ́. Gbogbo ẹ̀yin ẹbí ọmọ mo ní kẹ́ dìde kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà gbígbóná sẹ́ẹ̀. Election ò lè ṣe o bẹ́ẹ̀ ṣe election bàbá Tinubu máa rí igi ẹ̀ náà ni ó máa tún wọlé. Àdúrà ní kẹ́ gbà kọ́lọ́run yí dànù. Àdúrà ní bẹ́ẹ̀ bá ṣe mọ̀ ọgbà àgbẹ̀ sí ní gbà pé Ọlọ́run ọba o Ọlọ́run tó ní ilé ayé tó ní ilẹ̀ tó lókè tó ní gbogbo àwa tó wà nínú ayé gbogbo agbára búburú gbogbo kú òbòrò ejò tí bàbá Tinubu fi dè wá mọ́lẹ̀ Olúwa sọ iná kalẹ̀ kó jó bí gúgúrú bá wa yí dànù gbogbo mọ̀nàfìkì àbòsí tẹ́ńbẹ́lẹ́kún tí bàbá Tinubu àti àwọn ẹmẹ̀wá ẹ̀ tó ń ṣe lórí wa pé ká má mọ̀ ń tá à ń ṣe ká má lè rorí ká má lè dìde wọ́n ti gbàgbára wọ́n ti gbóhùn wọ́n ti gba làákàyè yẹn ni pé kò sí boldness mọ́ kò sí courage. Mailafia sọ̀rọ̀ Obadiah Mailafia assistant governor of CBN ó sọ pé ọmọ Boko Haram ó wà nínú gọ́ọ̀mẹ̀ntì Buhari àwọn òun bá wọn sọ̀rọ̀ òun mọ̀ wọ́n àwọn governors mi náà wà ń bẹ̀ oṣù 6 wọ́n pa kí ló fún yín ní guarantee pẹ̀lú àwa tá à ń sọ̀rọ̀ yìí tọ́lọ́run bá gbà fún bàbá Tinubu kò ní mú wa mọ́lẹ̀ Ọlọ́run ò ní gbà fún ni ká máa gbàdúrà torí gbogbo àwa tá a fẹ́ sọ̀rọ̀ tá a fẹ́ sọ òtítọ́ jáde wọ́n á máa fi kú lé wa ni ṣùgbọ́n Ọlọ́run ò ní gbà fún wọn olóòótọ́ ò ní kú sípò ká. Bàbá Ọbásanjọ́ bàbá oníkòmọkòtọ́ ajẹ lójú onílé jẹ lójú àlejò ọmọ òye jẹku allegedly ẹ ń lọ síwájú ẹ ń lọ sẹ́yìn ẹ ṣáà ń balẹ̀ ayé jẹ́ báyé yín ṣe máa bàjẹ́ nìyẹn o balẹ̀ yín ṣe máa polúṣo nìyẹn o àárọ̀ yín ti dá o alálẹ̀ máa yí dànù ni o bàbá Ọbásanjọ́ tẹ bá rò pé ẹ ti get all the aces ẹ lọ kọ sílẹ̀ bàbá Ọbásanjọ́ ayé yìí máa polúṣo ni kò ń ṣèpè kò sẹ́ni tó ṣerú nǹkan tẹ́ ṣe yẹn tó lọ lọ́wọ́ òfò Olúwa máa yànnàná yín ni ó máa disgrace yín ẹni ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o Ọlọ́run wà yín dẹni tó bá kù ọ̀sẹ̀ méjì péré tẹ́ máa fi lé ayé yìí lẹ̀ gbogbo ayé máa mọrú èèyàn tẹ́ jẹ́. Ẹ̀yin àti bàbá Tinubu 5 and 6 ní ẹ yàtọ̀ síra yín ẹ wicked to the core you are wicked to the core ọ̀tọ̀ Ọlọ́run á jẹ́wọ́ bó ṣe jẹ́ fún yín Ọlọ́run á jẹ́wọ́ fún yín pé òun ni alágbára the all-knowing God the all-seeing God the all-present God the Alpha and the Omega á jẹ́wọ́ fún yín pé òun ni the beginning òun ni the ending he knows the end from the beginning. Ẹ̀yin rò pé ń play Ọlọ́run tó fún yín ní common sense kò wá ní mọ̀ bí tẹ́ ń lọ. Ẹ máa jẹ gbá ẹ̀yin tẹ́ wá tẹ̀lé wọn tẹ́ni tó ń ṣe ó dáa tọ́lọ̀ ń bá fún wọn lẹ́gba 12 ó ti dandan pé ẹ máa jẹ 10 ń bẹ̀ torí pé ń tẹ́ fẹ́ jẹ wèrè wíkẹ́
ọmọ 57 looking like baba 75 ó máa fi dààmú máa fi stress máa fi yí ara ẹ lórí ó ń sọ̀rọ̀ ń sin bí ẹni pé ìwọ́ládé kan in fact ìwọ ló ń rúlu Nàìjíríà ń sìn ọmọ olódò dé ó ti gbá délé ẹ lórí n tó ń wọ̀n ló ń ṣe pa òun láwọn aráàlú ẹ ó mọ̀ pé òun ta àwọn aráàlú ẹ lọ́pọ̀ Àpábí ò ti bá rẹ̀ níbi tó máa bá rẹ̀ o ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹni tó lẹ́yìn ò ní sùn òun gan ò ní fojú korò ẹ̀yin ti gbọ́ngbọ́n kúkú àwa náà máa gbọ́ngbọ́n sínsìn àtijọ́ wọ ṣòkòtò kan náà o kẹjẹ́ kí orí yín kó fa epo àtijọ́ wọ ṣòkòtò kan náà gbogbo agbára tẹ bá ní ẹ máa lọ sà ẹ bá Ọlọ́run wá níwájú níjọ́ tẹ bá rí ọ̀ríjínà inú Ọlọ́run ló máa jó yín bíi gúgúrú bẹ́ẹ̀ wà nínú pléènì gan amúwálẹ̀ bẹ́ẹ̀ wà nínú omi á capsize á drown yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o Babangida alágbára jọ òun ni tó ń dún mọ̀rúmọ̀rú tó ń pa àwọn sójà tó ń rìn wọ́n mọ́nú inú ẹ̀rọ tí ẹ ti dé bá o tí Babangida ti dé bá bí tí yín náà ṣe máa dé bá yín nìyẹn bó ṣe máa dé bá yín nìyẹn bó ṣe máa dé bá yín nìyẹn unconventional unexpected bó ṣe máa dé bá yín nìyẹn Ọlọ́run alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí àrí ìró àlá àrí jàmásà arógun má ṣọlẹ̀ òun lọ́lọ́run tá gbójúlé àwa ò lágbára o ẹ jẹ́ kí n sọ fún yàrá ní agbára torí tá bá ní agbára látọdún kẹwàá àti handle àwọn Fúlàní olórí burúkú tán àwọn apanimáyọ̀dà àwọn abámàlúsùn àwọn ọmọ onídọ̀tí àwọn ọmọ eléèrí àwọn máa fìtọ̀ fọ́rí àti handle wọn á lágbára à ń pariwo pé ọmọ Yorùbá lágbára tá bá lágbára Fúlàní a máa wọnú ilé a máa lọ gbé ọba á lágbára níbi tí agbára wà tó bá wọlé kò ní jáde tó bá wọlé ọba á mú ìgbálẹ̀ a máa gbá ààfin ọba ni ibi tágbára wà nìyẹn a máa gba ọ̀ntì tó bá máa sọ fún pé gbélẹ̀ ta ló rán ẹ wá and so on and so forth a lágbára tá bá dẹ̀ ní àti tagbára àti fi gbowó and níbo lówó náà wá ń sìn níbo lówó tá gbà wà tata value wa àti ta value wa èèyàn ọmọ Yorùbá ògidì ẹjẹ́ àṣẹ tọrọ fúnra wa àti tara wa lọ́pọ̀ torí owó ti lọ ó ti tán iyì wa ń kọ́ Ọlọ́run má jẹ́ kí iyì wa wọ mi Fúlàní wa ń ṣe gbòs bàbá Tinubu wa fẹ́ gbé kánká wọ̀mù wá bá wa ìyẹn ló ń pè ní onslaught of the enemy tí Colombia bá wọlé sí Nàìjíríà lára tí Fúlàní lẹ́rí tẹ̀ ń pariwo wọ́n á decimate a whole town army the whole country digbidigbi àwọn Fúlàní gan á máa bẹ́rí fún wọn ni because wọ́n á rọ wọ́n ní cocaine yìí o ẹ̀tọ́ máa rọ wọ́n ní cocaine yìí o wọ́n á rọ wọn kán bẹ̀rẹ̀ sí ní jásí títì mo sọ tèmi o ẹ̀yin ará mi ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo fún bàbá Tinubu yìí pé Colombia flight yẹn sẹ́ kó cancel ẹ̀ ni tí ò bá cancel ẹ̀ ikú ló ń gbé bọ̀ wá bá wọn ọmọ yín o cocaine gidigidi àwọn raw cocaine àwọn tó ẹ pé cocaine tí wọ́n mú kì í ṣe pé wọ́n kàn mú lásán wọ́n ń grow ẹ̀ wọ́n ń gbìn wọ́n ní graveyard of cocaine kì í ṣe pọ́n lọ́rọ̀ àwọn ń gbìn àwọn original tẹ́ pé tọ́mọ bá mú lẹ́ẹ̀kan sẹ́ẹ̀mejì ó máa ya wèrè ni o ṣé nǹkan tẹ́ fẹ́ nìyẹn ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ̀yin abiyamọ fọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin ni mò ń ké pè o
mi ò sàwọn abíyágbá o wọ́n fẹ́ káwọn ọmọ máa ta cocaine kan lè rówó mo ti rẹ́ni tó ń tà tí ò tiẹ̀ mú kò mú o ọmọ ẹ̀ ò mú o ṣùgbọ́n nítorí pé òun gan ń tà ó ń gbé ó ń tà níṣẹ́ làkọ́ bí ń ṣe bí wèrè o yẹn ni pé sàn ké ni o kò mú o ṣùgbọ́n ń tà ṣùgbọ́n ńgbà tọ́lọ́ máa dá lẹ́jọ́ ọmọ tiẹ̀ gangan bí wèrè ló ń ṣe láláì mú cocaine yẹn so táwọn ọmọ wọn bá wá mú gangan ńkọ́ àwọn adiwèrè tí ó ṣe ìwòsàn ṣé ń tẹ fẹ́ nìyẹn ṣáàdúrà yín lórí àwọn ọmọ yín nìyẹn ṣé ẹ sì gbèrè èrè ayọ̀ nìyẹn kán lọ sí yunifásitì kan wá dé kán má wúlò fún yín àbí kán parí high school kán má lè lọ sí yunifásitì àbí kán parí high school kán wá ya wèrè sí títì ṣé ń tẹ fẹ́ nìyẹn ìyẹn abiyamọ ayé ẹ̀yin abiyamọ fọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ oníṣẹ́ ńlá Dr. Ọmọ́wùnmí pé yín o mo pàkíyèsí yín sí o ẹ dìde gbóhùn sókè ẹ sọ̀rọ̀ sókè ẹ sunkún sí bàbá T-Pain kó má wàá fi kokéènì bá yí àwọn ọmọ jẹ́ Colombia ti wọlé dé bá yín o èmi ni mo sọ yẹn o èmi sọ tèmi o mo sọ tèmi ẹ̀yin èèyàn mi o mo sọ tèmi o ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ bá mi fi ṣọwọ́ sí wọn o àti gọ́vnà wọn àti senators ẹ bá mi forúkọ wọn ẹ bá mi fi ṣọwọ́ o ẹ lọ sí orí Wunmi Lawal YouTube kẹ bá mi forúkọ wọn síbẹ̀ gbogbo wọn ló máa gba answer ìbéèrè wọn o àwọn yìí tó máa lọ sí International Criminal Court ó wà nù wọn nǹkan bá fẹ́ kàn ṣe ìmí inú ẹ̀wọ̀n ló máa wà tó máa fi jáde láyé àtijọ́ wọ ṣòkòtò kan náà ẹ bá mi wá orúkọ wọn gbogbo senators house of rep àwọn governors ti Yorùbá ní ti Ìgbò ní ti Fúlàní ní gbogbo àgbáyé ni máa fi ẹjọ́ wọn sùn kán máa náwó yẹn ní Nàìjíríà kán máa náwó ní wọlé State Department máa gbọ́ gbogbo tó ń ṣe kán tó gba class action wọ́n á jókòó sí Nàìjíríà wọ́n á máa ṣòṣì bí ẹran aṣẹ́wó wọn tó bá wọlé gan wọ́n á mú wọn nítorí gbogbo wọn ní máa ṣe investigation yìí tó ń gbé cocaine yìí tó ń support terrorist gbogbo wọn la máa fẹjọ́ wọn sùn kápá tiwa ọ̀pá ká wọn apá àwọn tó lágbára jù wọn ká ṣẹ́gbọ́n tí mo sọ fún yín ẹ bá mi forúkọ wọn ránṣẹ́ mo mà pa bí o number 3 person àwọn yòókù ẹ bá mi forúkọ wọn ránṣẹ́ táàpá bí o bá lóun fẹ́ wọlé mo ti ní kanú àwọn brothers mi tó mọ̀ dáadáa gbogbo wọn something trillion tó jí allegedly á pọ̀ o gbogbo iṣẹ́ rí bí ibi tó ti ṣe àwọn tó ti polúṣọ tó ti payé wọn tó ti ṣayé wọn légbodò gbogbo ẹ̀ ló máa tó bá wo Amẹ́ríkà yìí ẹ̀wọ̀n ló ń lọ ẹ bá mi sọ fún kó yá jókòó sí Nàìjíríà kán gbé lọ Turkey kán gbé lọ sí India táwọn èèyàn bá ti rówó wọn tọ́jú ẹ̀ tó bá wo United States ẹ bá mi sọ fún pé ẹ̀wọ̀n ló ń lọ o ẹ̀wọ̀n ló ń lọ gbogbo owó tó jí allegedly probably ó lè ní wọ́n gbogbo wọn ló lè ṣàmẹ́sì àmẹ́sì tí ìyàwó ẹ̀ ń gba 4 billion nítorí pé ó ń tírèènì olódòrò àbàtà ó mọ̀ tírèènì kí ló ń tírèènì wọ́n ṣe máa jí owó àmẹ́sì yẹn á lóun fẹ́ jẹ president ẹ fẹ́ folùṣọ́ owó yín àbí El-Rufai tó ní kéèsì over 100 billion fraud àbí Ganduje àwọn tẹ́ fẹ́ gbé ilé ayé yín lọ́wọ́ nìyẹn àwọn apanimáyọ̀dà lóríṣiríṣi ẹ̀ẹ́dẹ̀ tí ẹ̀rọ orí ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ sì fẹ́ káwọn Fúlàní
Fúlàní tó ń treat yín bíi second class third class citizens ẹ ṣe fẹ́ bá wọn ṣe. Níbo ni dignity yín wà? Níbo ni grace yín wà? Níbo ni pride yín as a people wà? Tó bá yẹ pé àwọn ọmọ àfọ̀tọ̀ àfitọ̀ fọ́rí lẹ́fẹ́ kó máa lead yín kẹ́yìn máa tẹ̀lé wọn bí ìsàngbétọ̀. Who does that? Have you ever sat down láti wò pé irú ìgbésí wo ni? Àti rí PhD Ọ̀ṣínbàjò, a whole PhD tó lóun fẹ́ gba second position lẹ́yìn mọ̀nà ń bẹ́ sálì Buhari, a whole PhD. Tọ́mátì ẹ̀ sọ yẹ kó sound insulting. Yẹ kó sound ridiculous. Lọ tó wà ń bẹ. Buhari wá ń run káàkiri bí ọmọ ọ̀dọ̀. Ó di vice president money distributor. Ṣé ń táwọn ọmọ Yorùbá fẹ́ dà ní? Ládùúgbò gbogbo làákà ìtàlá ni. Síbẹ̀síbẹ̀ yín kan ṣe sọ pé ẹ fẹ́ bá Fúlàní ṣe ẹ̀yin ọmọ àlè. Ẹ̀yin ọmọ àlè Yorùbá ṣe lẹ fẹ́ bá wọn Nàìjíríà dúró. Ẹ make 46%. Internal generated revenue yín 46%. The rest of the region not making the rest of the 54%. Ṣùgbọ́n gbà tó federal government bá fún yín lówó, ẹ̀yin tẹ́ make 46%, ẹ̀yin lẹ make owó jù, wọ́n fún yín 16%. Ẹ ṣe calculation. Bẹ́ẹ̀ tí ẹ mọ̀ mathematics, tí ẹ mọ̀ admaths, ẹ tún lè ṣe arithmetic. Ṣé ẹ lè ṣe arithmetic náà? Gbogbo ẹ̀yin intelligentsia, ẹ̀yin miseducated elite ọmọ Yorùbá, ẹ̀yin morons, tẹ́ kóra yín jọ síbẹ̀ tẹ́ kàn lùtì owó tẹ́ ẹ̀ nírò rí. Ọmọ orogun orí yín wọ́n ti sọ dànù. Fúlàní ti fi màálù tán bá sùn, wọ́n ti fi gbọ́pọlọ yín, wọ́n ti fi kó yín níyè lọ, wọ́n ti fi kó yín ní courage yín. Nígboyà ẹ lè sọ̀rọ̀ sókè. Ẹ pa 46 náírà. Àwọn kan pa 4 náírà. Àwọn tó gba 4 náírà, gọ́ọ̀mẹ̀ntì ń fún wọn 25 náírà. Àwọn tó pa 6 náírà, gọ́ọ̀mẹ̀ntì ń fún wọn ní 44 náírà. Ẹ̀yin tẹ́ wá pa 46 náírà, wọ́n kó 16 náírà fún yín. Ẹ ṣe ṣírò tó bá jẹ́ pé ọmọ orí pípé wà. Ṣé bẹ́ẹ̀ lọ́lẹ̀wé? Ẹ wá ń ṣe bí àpọ̀dà 9. Inú yín dẹ̀ ń dùn, wọ́n ń fòṣì lọ yín, wọ́n ń fi jẹ yín. Ẹ jókòó sínú ẹrọ̀fọ̀ ìdọ̀tí. Shame! Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́lẹ̀ kàwé, tẹ́dọ̀ olóńdùkalẹ̀, tẹ́dọ̀ dẹ̀, tẹ́dọ̀ pònà, tẹ́dọ̀ mọ̀ mú. Tẹ́dọ̀ dẹ̀ kalẹ̀ tó ń ṣe gbàsgbòs fún yín. Tí Fúlàní bá gbá yín létí lọ́tí ọ̀tún, Ìgbò á gbá yín létí òsì. Wọ́n wá sọ yín di bọ́ọ̀lù. Inú yín wá ń dùn, ẹ̀ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó. Ẹ mọ̀jú pátí lọ. Pátí kẹfẹ́ ìyàwó kejì kẹfẹ́ kẹta. Mo lè fẹ́ mú yẹn sí. Tí Fúlàní bá bá yín tó. Kẹ́ra plẹ́ẹ̀nì gan. Fúlàní aṣọ náà sí aṣọ gbogbo ẹ̀dí gúgúrú fún yín. Ẹ̀yin aṣiwèrè nǹkan tó yẹ kẹ́ mú dání ẹ̀ mú dání. Ẹ ti sọ pride yín nù. Ẹ ti sọ integrity yín. Ẹ ti sọ ilẹ̀. Ẹ̀yin aláìní tìjú adójútì ni. Adójútì ni some of you. Ojú ń tì mí fún yín. Ojú ń tì mí fún yín. Pẹ̀lú yín la máa pè ní leader. Ẹ lead nǹkan kan. Ẹ ń push ara yín to the precipice. One push. Ẹ máa jábọ́, ẹ máa forí fọ́ dànù ni. Ní Yorùbá dára dárédèrè. Ẹ̀yin ará mi, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. Ní tí mo bá wálé nínú yẹn o. Ẹ fún bàbá Tinubu o, bàbá T-Pain. Bàbá cocaine master. Kó má gbé Colombia flight wọlé o. Cocaine náà fẹ́ fi ba yí àwọn ọmọ yín jẹ́. Cocaine. And Colombia, wọ́n violent ju Fúlàní lọ. Ẹgbọ́n tí mo sọ, they can kill the whole town and they will not care. Fúlàní lẹ rí tẹ́ ń pariwo, tẹ́ bá kan Colombia,
ẹni kò mọ̀ ni ẹni mọ̀ wọ́n ò kò wọ́n ẹ ti dáràn nìyẹn ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí o mo sọ tèmi o ẹ má lẹ́ẹ̀gbọ́ o kò sẹ́jẹ́ anybody lọ́wọ́ mi torí mo kígbe fún yín ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lẹ́nu màá máa rí yín bá ẹ ṣé ojoojúmọ́ tí mò ń wá tẹ́ ẹ̀ encourage mi láti máa sọ̀rọ̀ mò ń dúpẹ́ lọ́wọ́ yín Olúwa mú wa dání àwọn èdìdí ọ̀run á dè wá àní jábọ́ àwọn alálẹ̀ ò ní yọ̀ wá ṣubú àní ṣubú dànù ní agbára Elédùmarè ó ṣe máa rí nìyẹn o a máa dé ilẹ̀ lérí Israeli wọ́n wà lọ́dọ̀ Egypt fún 430 years wọ́n jáde o towótowó tọlátọlá a máa jáde lọ́dọ̀ àwọn amúnisìn kí n tó wá lọ ẹ jẹ́ kí n tún já yín sí eléyìí lè ṣàyí ó lè yà yín lẹ́nu bó tó yẹ kó yà yín lẹ́nu ẹ ti mọ orú èèyàn tí Ibrahim Traore ń ṣe o ẹ̀yin ará mi gbogbo nǹkan táwọn olówó Yorùbá ò lè sọ tán láwọn ní àwọn nígboyà Ibrahim Traore ti challenge baba Tinubu ó ní kó pín Nàìjíríà sí north and south ṣùgbọ́n mo sọ pé Ibrahim Traore that's not the answer south gan ò lè jẹ́ nǹkan kan náà torí pé ní south a ní Igbo a ní Yorùbá a ní Akwa Ibom a ní Edo àwa bíi mẹ́fà la wà ní south orúkálukú máa jẹ́ orúkọ fádà ẹ̀ ni èmi ò gbọ́ Igbo tó bá kọ́ Yorùbá àti jókòó lé yín lórí náà ni o èmi ò gbọ́ Igbo mi ò gbọ́ Edo nítorí náà Traore ti sọ ohun tẹ́yìn ojo ẹ̀yin ojo ọmọ Yorùbá ò lè sọ fún bàbá Tinubu pé pín ìlú yìí Traore ọmọ Ibrahim Traore a captain in a country that is less than 23 million ó fèsì bàbá Tinubu ti bá yín sọ tóró sọ pé àwọn kan ti ń gbẹ̀yìn wá bá wọn pé kóun ràn wọ́n lọ́wọ́ ó dẹ̀ ti dá wọn lóhùn ó lóhùn ò lè fight battle yín fún yín tẹ́ bá jọ́ ọmọkọ ẹ̀ dìde dúró ẹ̀ fight battle yín like men òun á support yín o tóró òun ò gbà kẹ́nìbọ̀dì kó tẹ́ anybody mọ́lẹ̀ but òun kọ́ ló máa fight battle yín fún yín ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀yin ojú ọmọ Yorùbá tẹ́lẹ̀ fẹ́ máa bá Fúlàní lọ ohun tẹ́ ẹ̀ lè sọ Ibrahim Traore ti bá yín sọ ó ti sọ sọ́lọ́wọ́ lódú ọdẹ pé pín ló yẹn yóò fi ẹ̀jẹ̀ sáùtù bàbá Tinubu bínú o ogun ló fẹ́ bá Traore jà òtítọ́ korò but Traore ti sọ jáde ohun tẹ́ ẹ̀ lè sọ jáde tẹ́ ẹ̀ ń bẹ̀rù bàbá Tinubu kó má mú yín pa Traore ti bá yín sọ ní to hell bàbá Tinubu ní kó yí ohun padà ó ní irọ́ ló pa òun ò yí nǹkan kan padà ohun tó wà nílẹ̀ yìí ó ti di international fora issue ẹ lè gbóhùn sókè kẹsọ fún bàbá Tinubu kó pin ṣùgbọ́n Traore ọmọ 36-year-old ìmí inú yín ti 70 ẹ ti 75 yìí tó 80 yìí tó sì ẹ ti kọjá 80 ẹ lè sọ sókè ojo níyín cowardly missing mouth Mickey Mouse òun ló pọ̀ jù nù yín ẹ wá máa dàgbàdé olórí burúkú kiri ẹ nígboyà kankan Ibrahim Traore ọmọ 36-year-old ló ń fèsì bàbá Tinubu ló ń sọ pé tú South sílẹ̀ gbẹ́sẹ̀ kó lọ́rùn wọn you have no citizen prisoners ló kó dání slave ló kó dání ọ̀hún kì í ṣe èèyàn nítorí pé ó jẹ́ kán exhibit iná nínú right wọn ẹ̀yin ò lè sọ o ṣùgbọ́n Traore ti bá yín sọ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá jẹ́ ọmọ àlè ẹ bú Traore ọ̀tàwọ̀ ọmọ ọkọ a mọ̀ pé ohun tí Traore ń sọ a ti ń sọ láti bí ọdún 2 sí 3 ẹ lè fèsì bàbá Tinubu Traore ti bá yín sọ o gbéyẹ̀ wá take the bull by the horn ẹ follow suit
òun ni Traore ti bá yín sọ yẹn tẹ́ bá fẹ́ kẹ́ bú Traore ọmọ àlè ló pọ̀ jù nínú yín ọmọ àlè ló pọ̀ jù nínú yín ẹ̀yin coward bastards Mickey Mouse Millie Mouthed ọjọ́ burúkú owó nìkan lẹ mọ̀ ẹ mọ owó kà ẹ lóhùn lẹ́nu ẹ lè fèsì bàbá Tinubu kẹsàn pé we want Nigeria to be divided Ìgbò fẹ́ lọ torí pọ́n ti mú Samuel pàṣẹ ẹrù pé bẹ́ẹ̀ a máa dákẹ́ irọ́ lẹ pa ẹ̀yin gan dẹ̀ mọ̀ pé irọ́ lẹ pa tí Samuel pa bá jẹ́ tẹ́rọ́rìsì bóde jẹ́ ńkọ́ Boko Haram ńkọ́ ISWAT ńkọ́ Lakurawas ńkọ́ kì í ṣe àwọn ọmọ North nìyẹn ẹ̀yin aṣièrè inú yín dùn pé wọ́n mú Samuel Ekpa ṣùgbọ́n lórí burúkú yín ẹ lè dìmáàndì pé kọ́ mú Gumi tí Saudi Arabia gan send back ẹ lè dìmáàndì kí bàbá Tinubu mú Gumi tó ń lọ bá àwọn terrorist nínú igbó tó ń bá wọn negotiate ìyẹn ò kì í ṣe terrorist kí ló ń pè yẹn terrorist sympathizer or terrorist supporter alọ́mọ àlè ló pọ̀ jù nù yín sẹ́ ẹ nílò rí ẹ lè mú Gumi ṣùgbọ́n ẹ ń sọ fún Finland kàn bá yín sẹ́ndì Samuel Ekpa ṣé bí n tẹ́ fẹ́ ṣe fún Nnamdi Kanu náà ni ẹ fẹ́ tì mọ́lé tí tó máa fi kú sí yín lọ́wọ́ alẹ́ ogun tẹ́ ẹ fẹ́ yẹn ń tẹ́ máa rí gbẹ̀yìn nìyẹn ṣé láàánú ká ṣe ní ìtùbí ìnùbí kọlùkàlùkù lọ́jọ́ orúkọ fádà ẹ̀ nírọ́ orí ẹ̀ lè máa kú sí ẹgbọ́n tí mo sọ fún yín àti bàbá Tinubu ní o àtàwọn wèrè nọ́ọ̀tì tán làwọn ní Nàìjíríà tí bàbá ńlá bàbá wọn Mọ́dúrà Uthman Dan Fodio tó ló ń gbé Nàìjíríà lé wọn lọ á sọ fún wa bí bàbá ńlá bàbá ẹ̀ bó ṣe ní Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá gidi ọjọ́ làwọn olórí yín báwọn olórí wa dẹni máa pè ní tán láwọn ń ṣe lórí wa ọjọ́ ni wọ́n they are just milling mouthed they are making mouse èkútélé ni wọ́n ààrùn ti ń bà wọ́n pé táwọn bá sọ̀rọ̀ ológbò ìyá àgbà Fúlàní á mú àwọn jẹ bàbá Tinubu á dá wọn mọ́lẹ̀ àìlèjà ni ò ní jẹ́ kí ọmọ joyè lé bàbá ńlá bàbá ẹ̀ tábàlà ní sọ̀rọ̀ ọdún mẹ́wàá lé ní àlọ́ sí any fucking bargain place àlọ́ anywhere tá a bá sọ̀rọ̀ ká bẹ̀rẹ̀ sí ní pariwo àlọ́ anywhere bàbá Tinubu á tún ṣe tán wèrè kan lọ́tún máa gbé síbẹ̀ ṣáàtì kú olè tó ti nationalize gbogbo asset ẹ̀yọ́ ọmọ Yorùbá òun lè fẹ́ gbé síbẹ̀ tó bá Sanjọ́ gangan sọ pé owó tí Àtíkù ti jí ó lè fìdí gbogbo Nàìjíríà for the next 20 years òun lè tún fẹ́ fi ṣe kó tún lọ kó díẹ̀ sí èyí tó máa ná for the next 50 years ṣé ń tẹ́ fẹ́ nìyẹn àánú yín ṣe mí ẹ ti sọ integrity nù ẹ ti sọ honor ẹ ní decency mu ẹ ti ẹ mọ nǹkan tó ń jẹ́ decency gbogbo yín kàn ṣòṣì bí ẹran aṣẹ́wó nínú gbogbo àwọn ADC yín tẹ́ kó jọ ṣé Rufai tó ní kéèsì 100 and something tí ò tí ṣé Arẹ́gbẹ́ṣọlá tí ò san owó oṣù fún àwọn èèyàn fọdún mẹ́ta tó bá tún wá wọlé ó lè fi àjẹ wọn fọdún 5 kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe sí òun lè tún fẹ́ gbé padà wọlé alẹ́ ti yá wèrè ẹgbọ́n tí mo sọ fún yín èmi wọ́n ti gbé ọpọlọ ẹ̀ kó ń bẹ̀ iyẹ̀pẹ̀ ló kù ń bẹ̀ ó kàn ń pariwo ní iyẹ̀pẹ̀ kò sí cerebrum ń bẹ̀ mọ́ èmi ò lè rorí jinlẹ̀ nínú yín pé níbo lẹ̀ ń bá lọ the same old thieves looters of treasury lè ń recycle tí ẹ̀rẹ́ èèyàn ráwọn ọmọ 30-40 Alexander Ocasio 29 years old
ló ti wà ní senate 29 orí ìyà tó ń jẹ àwọn ọmọ àdúgbò ẹ̀ waitress ni o ó kàwé waitress ló ń ṣe ń gbà yín nígbà tán rí bó ṣe passionate ó wà ní house assembly tó ń jà fáwọn ọ̀nà ẹ sọ fún mi ọmọ Yorùbá wo ló ń jà fún yín lẹ́yìn kan sọ pé yes àwọn support Akpabio Natasha kò ní respect a fẹ́ gbowó a máa gbowó newspaper àwọn olódo òṣì èmi ò ní school sat inú wọn èyí tó ní school sat ó fọ́jì university certificate àwọn yẹn ní wọn láwọn ní respect wọn ò lè ní kán jáde kán lọ sọ̀rọ̀ kẹgbọ́n nǹkan àtàtà kan tó máa sọ òpònú ni wọ́n ń dojú tí èèyàn gbogbo Èkìtì àtòǹdó graduate tó wà ń bẹ̀ lásán wọ́n bá ní kán take position wọ́n tún ṣẹ́kù àwọn dàdá ń dídín àwọn súpọ̀ àrògó mú àwọn náà kó sí senate náà kó sí house of assembly èyí tó kàwé tó lọ́gbọ́n lórí wọn kò pé dọ́sí nìkan ẹ̀yin ará mi o èyí tí mo tún rí wá sọ fún yín lénìí nìyẹn màá tún máa rí yín bá ẹ ṣé o ẹ kú ojoojúmọ́ mi ẹ ṣé ó dìgbà kan náà ó dàbọ̀. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sí àtàwọn bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.